àbí náà tọ́tọ́ ni sísá yẹn sọ because èmi gan retí kí àwọn àgbààgbà kan sọ̀rọ̀ ni o wọ́n jọ kán bá wá nǹkan sí sí ọ̀káǹtì yín ká tó ba nǹkan jẹ́ ju bá ṣe lérò lọ torí wọ́n ṣe wà yẹn wọn lè fún wàrà bọ́ ń rẹ́dí àti dànù. àbí náà o mo tiẹ̀ rí inú rẹ̀ ìfogun báyọ̀ sọ̀rọ̀ kẹ̀ ẹgbà mi ṣíyàn kan lè fi fògùn fà mí wá bí ṣá má ti fi èpè ràn lọ́rùn níbi tí náà táwọn olórí burúkú máa ń fọwọ́ yẹn wá ẹ mọ̀ inú ẹ̀gbin lọ́lá ń gbé o sọ̀dà téèyàn bá ti rí ẹ̀wọ̀n faradà ní ogun fáyán kẹ̀ ṣé bí ìbá igan èmi gan máa ń sọ ìnáwó tó bá sọ fún kò fẹ́ travel it's not by force tó bá mẹ́sẹ̀jì mi tó bá mẹ́sẹ̀jì mi mọ́ I no get time ìwà rí orí burúkú fògùn fàyàn ẹ̀kọ́ náà máa fògùn fàyàn lọ yúróòpù aláǹtí yẹn gọ̀ ó yẹ kán mú ọ lọ sáró lọ wò wọ́n sùn ẹ wọ ọ̀rọ̀ wọn yẹn àmọ́ ni kò ń ṣàárẹ̀ ẹran sódà ẹjọ́ àwọn tó bá ń hùwà tí ò dáná ẹjọ́ ẹ lọ jáwọ́ sódà káwọn agent wa náà kan ẹ bá tẹ̀lé fún wọn lọ́rọ̀ sọ ìjọ nítorí ọlọ́run ní bá gbogbo ló kọjá. ẹ̀yin agent Iraq bá ṣe ń yọ́ só bẹ́ẹ̀ náà là ń yọ́ gbọ́ mo lérò so a ní ọkàn yín ò ní balẹ̀ ẹni èmi ò lè fún wàrà mo lè dá wàrà nù ṣe rí wàrà tiyín ẹ̀yin agent olórí burúkú ẹ̀yin agent ìkà mo gbó wàrà yín ni máa dànù honestly ẹ mọ̀ pé kékeré lagbọ́n tó fi ń ta ni wípé kò ń ṣe gbogbo àwọn èèyàn ló máa ń hùwà bí àwọn tẹ́lẹ̀ gbọ́kànlé ní Nàìjíríà ṣe máa ń hùwà tó bá bí pọ̀n rí ìyá láyà yín rè ẹ tún kọ́ ọmọ lọ sí Iraq tẹ́ ẹ bá jẹ gbèsè kẹ́ pè mí bastard àfi tí mi ò bá mọ̀ ẹ lè ní lẹ́nu ni kí ló fẹ́ ṣe béjẹ́ mi ni wèrè bó jẹ́ yẹn ni wèrè ẹ mọ̀ gbà yẹn ara ń ta yín ẹ̀ ń sáré kìtìkìtì kata tó bá bí pọ̀n rí ìyá láyà yín rè ẹ kó ọmọ lọ sí Iraq bẹ́ẹ̀ bá scale through ní Nàìjíríà system tẹ́ bá balẹ̀ ní Iraq tẹ́ ẹ bá pàdé àwọn tó máa gba àwọn ọmọ yẹn lọ́wọ́ yín ẹ wá kẹ́ wá fọwọ́ gún mi lórí báyìí ṣẹlẹ̀ ya wèrè ni ẹ kó àwọn ọmọ lọ sí Iraq tẹ́ ẹ bá jẹ gbèsè bọ́ ń bẹ̀ tó bá bí pọ̀n rí ìyá láyà yín rè ẹ kó ọmọ lọ sí Iraq ẹ ń sáré kìtìkìtì wàrà yín mo fẹ́ dànù mi ì rẹ́dì láti bá yín fún wàrà yín gbogbo wàrà yín ni máa dànù torí ìkà nìyín apọmọlẹ́kún jayé nìyín ìkà olubi pẹ́kẹ́ tí ń pọmọ́re iléèwẹ̀ nìyín ìkà nìyín àti tó kéré àti tó dàgbà nínú yín ìkà nìyín tó bá bí pọ̀n rí yín resẹ́ àfi tí àwọn ọmọ yẹn àfi tí mi ò bá mọ̀ kò dẹ̀ sọ́gbọ́n bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe nísìn èmi àti yín a máa mú nǹkan lẹ̀ kóbìnrin tàtọ̀rìn kọkùnrin tàtọ̀rìn káwo nǹkan káwo ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ tí system Nàìjíríà bá bàjẹ́ kò ṣe gbogbo system ìlú ló bàjẹ́ kábè torí ṣe bí wọ́n ti dá àwọn kan dúró sí ẹ ti ń sunkún kiri tí system yẹn bá corrupt kò ṣe gbogbo system ló corrupt tó bá bí pọ̀ rí yín rè ẹ káwọn ọmọ lọ sí Iraq mi ní kẹ́ má ṣe business yín o pọ̀ Iraq ò ní embassy ní kọ́mọ lọ́bẹ̀ mọ́ àwọn tó jáde tẹ́ ti jẹun ẹ jẹun rùn àwọn tó bá lè jáde tó bá lè rescue kan rescue wọn bọ̀ pé tún máa kó àwọn ọmọ lọ́bẹ̀ àwọn tó bá pass yín ní airport gan ọ̀ràn ayé yín ò ní dáa ẹ̀yin olórí burúkú játijàti ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀